Okay. ó pé mélòó. Ibi tẹ́yìn ti yọ márùn-ún. Márùn-ún nìyẹn o. Ibi tẹ́yìn ti yọ márùn-ún ti yín nìyẹn. Bẹ́ẹ̀ ni o. That is very good. Na ẹni sùúrù ẹ má pariwo. Ẹ jẹ́ kí n sọ kílè. Ẹ sà ẹja sáré wò kan. Mọ̀ ń bọ̀ sà. Ẹ ṣí Quran 2 verse 238. Quran 2 verse 238. 38. 238. Àwa wí pé ẹ sọ̀ kalẹ̀ kúrò nínú rẹ̀ pátápátá. No, 238. Okay. 238. David chapter. Verse 238. Okay. Chapter 2 verse 238. 238. Okay. Kí ẹ máa sọ àwọn ìrun. Kí ẹ máa ṣọ́ àwọn ìrun pàápàá jùlọ ìrun àárín kí ẹ sì dúró pẹ̀lú ìtẹríba àti ọ̀wọ̀ fún Allah. That is very good. Now ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín. Alukoran sọ fún yín pé kẹ́ẹ̀kírun lẹ́ẹ̀márùn ṣùgbọ́n Alukoran ṣàlàyé oyè ìgbà. Bẹ́ẹ̀ni táàkì àbí bẹ́ẹ̀ni. Kò sọ pé ẹ̀ márùn-ún. Bọ̀ àti rí márùn-ún bẹ́ẹ̀. Ẹ máa gbàlàyé wọn ò kọ́ bẹ̀ pé márùn-ún bọ̀ wọ́n ṣàlàyé. Àbí Kùránì náà dẹ̀ tún ní. Now àlàyé tí wàá jẹ́ márùn-ún. Ó ti yé mi báyìí. Ní báyìí kí ni ìtumọ̀ ìrun? What is the meaning of ìrun? Pé èèyàn kírun kí lè túmọ̀ ẹ̀? Ìjọsìn fún Ọlọ́run. That is very good. Now ẹ jẹ́ ká wo ẹ̀sìn tí Ọlọ́run sọ pé òun fẹ́ gangan. Bóyá ẹ̀sìn Mùsùlùmí ni, bóyá ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni, bóyá ẹ̀sìn àbáláyé ni. Ẹ jẹ́ ká padà sí Alukoran chapter 2. Alukoran chapter 2 verse 177. Okay. Ẹ jẹ́ ká kà á, ẹ gbọ́ o. 77. Ó yá ẹ kà á. Ẹ máa gbọ́ o. Kò sí ìfọkànsìn nípa kí ẹ yí ojú yín sí ìhà gábàs. Ìbáwọn kẹ́ yójú sí kótó ọ̀nà, ìbáyẹn kẹ́ yójú sí kótó ọ̀nà. Wàhálà àti yín nìyẹn. Kò ní mẹ́nì. Àti ìhà yánmà. Ṣùgbọ́n ìfọkànsìn òun ni ẹni tí ó gba Ọlọ́run gbọ́. Alákọ̀ọ́kọ́ nìyẹn tẹ̀síwájú. Èmi máa ń láìkí ṣàlàyé lẹ́ẹ̀kan. Ó lè yí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni. Torí tá a bá ń ka nǹkan tí ò bá yí àwọn ènìyàn kò ní mẹ́nì. Ẹ tẹ̀síwájú. Bí kò sí ẹni tó ṣe kí ni tó gba Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ pé bí kò sí ẹni tó lọ sí mosque. Ẹ máa bá a lọ, ẹ máa bá a lọ. Mọ̀ ń bọ̀ sà. Wọ́n sọ pé bí kò sí pé tó lọ sí church. Wọ́n sọ pé bí kò sí pé tó lọ sí ilé awo. Ẹni tó gba Ọlọ́run gbọ́. Point 1. Àti ọjọ́ ìkẹyìn wípé there is end time. Àti àwọn màláìkà. Wọn ní màláìkà kan. Àwọn Ọ̀rúnmìlà màláìkà kan ni, Ṣàngó màláìkà kan ni, Jésù màláìkà kan ni, Ànọ́bì màláìkà kan ni, in any circumstances encyclopedian way. Mọ̀ ń bọ̀. Ẹ má pariwo àwọn akẹ́kọ̀ọ́ níbí ni. Ẹ má sọ. Àti tírà náà pé kó ń gba ẹni tó bá gba tírà náà gbọ́. Kì í ṣe ẹ̀yin Mùsùlùmí nìkan lẹ́ni Quran. Àjọ níní. Àti àwọn ànábì kì í ṣe ànábì Muhammadu nìkan, kì í ṣe ànábì Jésù nìkan, àwọn Ọ̀rúnmìlà àwọn gbọ́dọ̀ gbàgbọ́. Bẹ́ẹ̀ni ànábì ni ókè màláíkà nìyẹn ó sáà ti wá Ọbàtálá àwọn gbọ́dọ̀ gbàgbọ́ because iṣẹ́ Olódùmarè ló wá ṣe kíni ló wá jẹ́ fún wa. Jésù iṣẹ́ Ọlọ́run ló wá jẹ́ fún wa. Muhammadu iṣẹ́ Allah òun ló wá jẹ́ fún wa. Mọ̀ ń bọ̀ o. Àti àwọn ànábì àti pé ó fi owó tọrẹ nígbà tí òun náà ní ìfẹ́ sí owó àbí ó tọrẹ nítorí ìfẹ́ rẹ̀ fún ẹni ìsúnmọ́ àti ọmọ òrukàn tí ń ṣe àìnú àti àwọn aláìní àti ọmọ orí ìrìn àjò àti àwọn atọrọjẹ ṣe ti ń gbọ́ ọ̀kan tó wà nínú ẹ̀sìn àti fún ìràpadà àwọn tí ń bẹ nínú ìgbèkùn ẹrú àti kíkírun déédéé. Mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n fún yín ní klọ́ọ̀sì níbẹ̀ yẹn. Mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n fi sí klọ́ọ̀sì ẹ jẹ́ kó máa ṣe break. Ẹ jẹ́ ká sáré padà sí Bíbélì.
ẹ ká sáré padà sí bẹ́ẹ̀lì Psalm 95 yes Psalm 95 torí àwọn èèyàn wọn ọmọ ọkọ tó pè ní irun wọ́n bèrè pé ká forí gúnlẹ̀ yẹn ká no irun ọkàn ẹ lọ́lọ́run bèrè kì í ṣe torí orí ẹ lè dídú kọkàn ọkàn kí ìsìn yẹn kó má ní mí ní mọ́ ń bọ̀ Psalm 95 Psalm 95 verse 6 jọmọ mi bá mi kà. ẹ wá ẹ jẹ́ kí a wólẹ̀. As Al-Quran Psalm 95 verse 6. ẹ wá ẹ jẹ́ kí a wólẹ̀ kí a tẹríba kí a kúnlẹ̀ níwájú Olúwa Ẹlẹ́dàá wa. Kí ló ní ká ṣe yìí? Ẹ wá ẹ jẹ́ ká ṣe kí ni? Ká wólẹ̀ kí a tẹríba níwájú Ọlọ́run Ẹlẹ́dàá wa. Ọ̀rúnmìlà ò ní sọ fún ẹ wípé kó rí Ọlọ́run fín. Bíbélì sọ pé ẹ wá kẹ́ forí balẹ̀ ìsọwọ́ forí balẹ̀ títí yín ó yàtọ̀ sí ti Kìrìsìtẹ́nì. Ìsọwọ́ forí balẹ̀ ti Kìrìsìtẹ́nì ó yàtọ̀ sí ti àwọn awo ṣùgbọ́n kì í ṣe ìforíbalẹ̀ ìtayín lọ́lọ́run fẹ́ jẹ. Ẹ ṣeun sà. Bí kò ṣe ìforíbalẹ̀ tinú yín. Now sà ibi tẹ́ ẹ ti lọ. Yes. Ní Quran chapter 2 verse 177. Bẹ́ẹ̀ni kíkirun dédé àti sàkáyíyàn. Mo ń bọ̀ sà. Ẹ wá sọ níbẹ̀rẹ̀ pé Ọlọ́run ní kí èèyàn kírun. Kí lè wí sà? Nítorí bẹ̀rẹ̀ tẹ́lifíṣẹ́ yẹn ọ̀gàn ṣe rántí ṣá. Pé Ọlọ́run ò béèrè irun lọ́wọ́ wa ní tó fẹ́ lọ́wọ́ wa lẹ kọ́kọ́ kà sókè. Bẹ́ẹ̀ni. Ẹ wá padà sọ pé kẹ́ ẹ máa kí irun déédéé. Ṣé ẹgbẹ́ pé ká kọjú sí ibi ká kí bẹ́ẹ̀ni. Ọlọ́run sọnù àyà yẹn kan náà kí ẹ máa kírun o. Ẹ má bínú irun tẹ́ sọ pé kó máa kí irun the word irun yẹn. Mo wá ń bọ̀ sà. The word irun yẹn. Mo wá ń bọ̀ sà. Ṣé èdè yín ni? Ẹ mọ̀ wọ́n bọ̀ sà. Ṣé wàá rí Psalm 95 tẹ̀ ká yẹn wọ́n ní kẹ́ forí kan lẹ́mẹ̀. Wọ́n ní ká ṣe kéde. Kọ́ forí kan lẹ́mẹ̀ ẹ tún ká. Tó padà ká. Kẹ́kà. Psalm 95. ẹ wá ẹ jẹ́ kí a wólẹ̀ kí a tẹríba kí a kúnlẹ̀ níwájú Olúwa Ẹlẹ́dàá. Ká kúnlẹ̀ wọn ní kọ́kọ́ forí kan lẹ̀. Ẹ gbọ́ o ẹ wá. Kí ẹ tẹríba. Ẹ ní sùúrù. Ẹ wá display ẹ̀ kárí. Ó yí bírí. Ẹ wá. Ẹ jẹ́ kí a wólẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí a tẹríba. Àbí? Bó bá wẹ̀ wò lè forí kúlẹ̀ bó bá wẹ̀ wò lè ṣe bá. Irọ́ o. Ẹ ní sùúrù sà. Ìwọ tẹríba. Mo lè fẹ́ kí yín. Bí mo ṣe wà tí bá dé ọ̀dọ̀ ọba tí bá fẹ́ kí mi ò lè dọ̀bálẹ̀. Ok. Kábíyèsí o, mo ti fún ní tẹríba nìyẹn. Ẹlòmíì kẹsẹ́ kí ni ó forí gúnlẹ̀ ìtẹríba ni ìtẹríba ń jẹ́. Bẹ́ẹ̀ kọ́ sà ẹgí báìbù gbé wa ẹgí mẹ́rin wa ẹgbẹ́ Kùránì ẹ̀ jáde. Ẹ bá mi ṣí de bíbélì gangan ni màá lò mí lo Kùránì. Ẹ jẹ́ kọ́ lo Kùránì náà. Ẹ bá wo Kùránì kẹ́nìkan máa bọ̀ mí. Ẹlẹgbẹ́ nìkan wá ń bẹ ní mọ́sìkì o àwọn anídìí ẹni o kó dúró báyà bì ok iṣẹ́ Ọlọ́run náà yìí ná. Ẹ wá wo Quran 22 ìtì Báíbù sọ ni pé ẹ wólẹ̀ kẹ́ ẹ tẹríba kò ní kó forí kanlẹ̀. Àwọn sọ pé ìtẹríba ìfowópamọ́ ẹ̀kọ́nọ́mì ìkan náà kọ́ nínú Quran 22 verse 17 ọlọ́lẹ́yìn tẹ̀gbọ̀n olódodo ẹ tẹríba sì forí kanlẹ̀ kẹfì jọ́sìn fún Ọlọ́run yín méjì ló sọ mẹ́. Mi ò bá yín jiyàn. Mo ń bọ̀ ẹ jiyàn sẹ́ kẹ wá mọ̀ pé ní tí Sàmù yẹn sọ kọ́ lẹ mú wá yẹn gba ẹja kú Bíbélì náà ẹja òwe Nehemiah orí kẹjọ ẹ ṣí mẹ́. Kí lẹ pé. Nehemiah àwọn nìkan kà fúnra wọn bẹ́ẹ̀ kí madam bá wa kà. Nehemiah orí kẹjọ bá ń ṣí bí náà. Old Testament ló wà májèmú láéláé láfta Isra no okay láfta Isra. No, kò sí méjì Old Testament. Kẹ́tọ́ dé Ẹ́sítérì ẹ̀yìn ló wà. Ẹ lọ wo lẹ́yìn kẹ́ wo bí tó tẹ̀lé. Ẹ má yẹ kó sáré wo ẹ jọ. Ẹ jẹ́ ká ka tọ̀dọ̀ yín. Ẹ ti rí Nehemiah kíni orí kẹjọ ẹsẹ̀ kejì. Láti ẹsẹ̀ kẹrin dé ìkẹfà. Àfẹ́wò yàtọ̀ láàrin ìtẹríba
àti ìforíkanlẹ̀ kìí ṣe kankan náà. Ó yá. Èsírí akọ̀wé sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀. Fàṣáìdì kó mẹ́ẹ̀. Ṣáìdì kúrò wọ́n ti rí ìgbé yẹn wá àti. Ẹsẹ̀ kẹrin. Èsírí akọ̀wé sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀. Tí wọ́n ṣí nítorí èyí náà lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ní Mátíásíà sì dúró àti Sémíà àti Anania àti Ujia àti Kíà àti Mẹ́sídíà ní ọwọ́ ọ̀tún rẹ̀ àti ní ọwọ́ òsì rẹ̀ àti ní ọwọ́ òsì rẹ̀ ní Pédíánì àti Mẹ́síánì àti Mẹ́kíà àti Aishemu àti Eshudamu Sekeria àti Ilamu. Esira sì ṣí ìwé náà ní ojú gbogbo ènìyàn nítorí òun ga ju gbogbo ènìyàn. Nígbà tí ó sì ṣí gbogbo ènìyàn sì dìde dúró. Esira sì fi ìbùkún fún Olúwa Ọlọ́run tí ó tóbi. Gbogbo ènìyàn sì dáhùn pé àmín àmín. Pẹ̀lú gbé ọwọ́ ẹ tẹ̀síwájú. Pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè. Pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè. Wọ́n sì tẹ orí wọn bá. Wọ́n tẹríba. Wọ́n sì sin Ọlọ́run ní. Pẹ̀lú ìdojúbolẹ̀. Ṣe pé tẹ̀ra wọn. Hallelujah. It's alright. It's alright. Hallelujah. Ẹ jẹ́ adájẹ́ o, a ṣe ń bọ̀. Ṣé rí àwọn bóyá àwọn àgbà ló ń sọ bóyá kẹ̀kálẹ̀ ló ń sọ.